Hello, everyone. Welcome to Toyin Talks. Wow. Thank you for your likes, subscribes. Thank you for watching our videos. Thank you for everything. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. ló fẹ́ ná tí ò bá ná owó yẹn tó bá wà lápò ẹ̀ ṣówó ń ké lápò èèyàn ni owó kì í pé lápò èèyàn ṣùgbọ́n ọkàn wo wípé báwo ni màá ṣe nírú owó yìí tí mi ò ní lè ra àwọn èèyàn lọ́wọ́ òun nìkan tó ń ṣe náà. òun nìkan tó ń ṣe ṣé owó ń ké láwọ̀ yìí ṣé àwọn tó lọ ra wíìgì 10 million 8 million sórí yẹn ṣé òun náà lè ra wíìgì 8 million sórí ni. ṣé kò lè ra wíìgì 8 million sórí ni ṣùgbọ́n wo wípé kàkà tó wàá fi ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kó òun fún àwọn ọmọ kéékèèké kó òun múnú wọn dùn. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora tẹ́ ẹ jẹ́ ọ̀tá mẹ̀kúnnù ní nàìjíríà tẹ́ ẹ ń sọ wípé ẹ ti gòkè káfárá tó já tẹ́ ẹ sọ wípé tó bá lè wó kó wó ẹ̀rọ wa níṣẹ́ tẹ́ ẹ ní àwọn tí wọ́n ràn wá lọ́wọ́lọ́wọ́ ọlọ́run á ní lára tọmọtọmọ ni torí ẹ̀ ń pakú ìnira fún wa ẹ fẹ́ ká rọ́ lóore ẹ fẹ́ ká rá láàánú àwọn ọmọ tí yín náà ò ní rọ́ lóore wọn ò ní rá láàánú lọ́jọ́ ayé wọn. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora tẹ́ ẹ sọ wípé ẹ ti lọ kókó tó ti pàfárá já tẹ́ ẹ wá dúró sí ìlú òkèèrè tẹ́ ẹ wá ní àwọn tí wọ́n ń láàánú wa lójú tẹ́ ẹ ní wọn lára tẹ́ ẹ ń gbógun tì wọ́n ọlọ́run á ní lára tọmọtọmọ ni. tẹ́ ẹ bá ti lè ṣe fún wa ẹ fi àwọn tó ń ṣe sílẹ̀ fún wa ẹ má bà tí wọn jẹ́ fún wa ẹ má lé àwọn olóore wa jìnnà sí wa tẹ́ ẹ bá ti lè ṣe ẹ mọ́wọ́ yín dání sọ́wọ́ ẹ jẹ́ kó ẹ máa lọ́wọ́ yín àfàgbédé fà yín mọ́ra ṣùgbọ́n àwọn tí ọlọ́run fi àánú wa sí lójú yẹn ẹ fi wọ́n sílẹ̀ fún wa ẹ má bá wa destroy ayé wọn mọ́. ẹ má bá wa destroy ayé wọn mọ́ bẹ́ẹ̀ la sọ torí pé gbogbo ara mọ̀ wípé Naomi kan ló tẹ ọmọ pa gbogbo ara mọ̀ pé Oriyomi kan ló tẹ ọmọ pa kí wá lè ṣe wọn gan tẹ́ wá sọra yín di spíkà orí burúkú tẹ́ wá bà yé àwọn ènìyàn jẹ́ kí ni ẹ̀ṣẹ̀ àwọn pípù yìí what is their offence gan kí ni ẹ̀sùn tẹ́ kà sí wọn lẹ́sẹ̀ báyìí tí mo fẹ́ mọ̀ Àdùnní ẹ̀sùn wọn ló kà sí lẹ́sẹ̀ báyìí a fẹ́ mọ̀ tó kà sí Oriyomi Amsat lẹ́sẹ̀ àti Naomi a fẹ́ mọ̀ ẹ̀sùn tó kà sí wọn lẹ́sẹ̀. ẹ wá fẹ́ kó oore kó máa dìbí fáwọn olóore wa ẹ fẹ́ kó oore ó máa dìbí fáwọn olóore wa àwọn tí wọ́n nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn àwọn tí àánú mẹ̀kúnnù ń ṣe gbogbo yín wá dìde ogun tì wọ́n ẹ wá ń dẹ wọ́n lẹ́sẹ̀ ọlọ́run á di àwọn ọmọ yín lẹ́sẹ̀. This is pure wickedness. This is pure wickedness. Oore ni wọ́n ṣe wọn ò ṣe bí. Oore ni wọ́n ṣe wọn ò ṣe bí. Oore ò dẹ̀ kí ń di bí. Gbogbo ara fẹ́ tí gbọ́ pé aago mẹ́wàá lòun pe àwọn èèyàn tó ń pè. Gbogbo ara fẹ́ tí gbọ́ pé aago mẹ́wàá lòun pe àwọn èèyàn tó ń pè. Kò pè wọ́n kọjá aago mẹ́wàá gbogbo ara jọ fẹ́ tí ara wa gbọ́. Àwọn aráàlú yín nìbàdàn ni wọ́n jẹ́ ọlọ́kànjúà alára gbígbọ̀n olójú kòkòrò olè ni wọ́n ti lọ síbẹ̀ lọ́kànlá tó ti lọ sùn sílẹ̀ ẹ̀bẹ̀. ẹni gbọ́mọ oṣù mẹ́ta dání lọ síbẹ̀ gbọ́mọ oṣù mẹ́ta dání lọ síbẹ̀ ọmọ oṣù mẹ́ta ó tẹ ọmọ oṣù mẹ́ta sílẹ̀ nínú òtútù. ẹ̀dẹ̀ wá ń blame Oriyomi ẹ̀ ń blame Naomi lẹ́ni bímọ oṣù mẹ́ta tó yẹ kó ìwà nulẹ̀ kó ì máa tọ́jú ọmọ ẹ̀ kó ì máa fún lọ́mú ó gbé ọmọ lọ sínú òtútù lọ sùn sí. ẹjọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá
ẹjọ́ abẹ̀yìn ẹ má jẹ́ kí àwọn ẹni ibi wọ̀nyí kàn jẹ́ kí ìmọ̀ wọn kó ṣẹ lórí àwọn Oriyomi Hamzat àti Queen Naomi. Arọ̀ ní abẹ̀yìn ni ẹ má jẹ́ kí ìmọ̀ burúkú wọn má jẹ́ kó ṣẹ. Abẹ̀yìn arọ̀ yín ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Oore làwọn ẹni ń ṣe wá, oore ni wọ́n ṣe wá kì í ṣe bí. Wọ́n fẹ́ múnú àwọn ọmọ kéékèèké dùn lásìkò ọdún kérésì ni torí Christmas ọdún ọmọdé ni Christmas. Wọ́n fẹ́ mú àwọn ọmọdé dùn ni wọ́n fẹ́ múnú wọn dùn ni. Ẹ má jẹ́ kí àwọn antichrist àwọn aládàálẹ̀ ọ̀ràn yìí ẹ má jẹ́ kí ìmọ̀ wọn ó ṣẹ lórí àwọn wọ̀nyí. Imagine wọ́n ní wọ́n rẹ́ni tó gbé ọmọ 3 weeks ẹ lè pè wọlé jẹ́ kí n pe nọ́mbà jẹ́ kí n pin nọ́mbà tẹ́ máa pè wọlé sí. ṣé o ní mo pin báyìí ṣé nọ́mbà mi ni mo ọ̀tọ̀ ní nọ́mbà tí mo pin. Ok, mo ti pin nọ́mbà tẹ́ lè pè wọlé yìí tó bá fẹ́ pín tó bá fẹ́ dá sétò. Mo ti pin nọ́mbà tẹ́ lè pè wọlé sí. Wọ́n dẹ̀ ti mọ̀ wípé báwọn ṣe ń ṣe program yẹn. Àrí àwọn ọmọ àwọn ará àwọn òbí tó ń dọmọ wọn látòrí fẹ́ǹsì. Wọ́n wá bèèrè lọ́wọ́ ìfẹ́ pé kí ló dé tó fi dọmọ ẹ̀ lórí fẹ́ǹsì. Ó ní ó lóun rò pé wọ́n máa bá òun han ọmọ láì ṣe bèbí láì ṣe tọ́ì. Ó ń dọmọ látòrí fẹ́ǹsì sínú ilé. Òun rò pé wọ́n máa bá òun han. Ṣé àwọn yẹn lá ní ọmọ? Ṣé ẹni bẹ́ẹ̀ ṣó ná ní ọmọ? Ẹni tó dọmọ látòrí fẹ́ǹsì sódì kejì ṣó tiẹ̀ ná ní ọmọ gan fúnra rẹ̀ tó gbé dání lọ síbẹ̀. Ẹ ti mọ̀ pé kì í ṣe ọmọ yẹn gan ló dà mẹ́rin sí wọn bí kò ṣe pé owó àbí nǹkan tó ń bá lọ ọbẹ̀ yẹn ló paramount sí wọn. Báwo lè ẹ̀dá alàyè kan tó bí ọmọ tó lóyún ọmọ lóṣù mẹ́sàn-án tó dẹ̀ bí ká dẹ̀ máa ju ọmọ sódì kejì fẹ́ǹsì torí Ọlọ́run. Àwọn onípílò láyà bẹ́ẹ̀ ni. Wọ́n gbọ́dọ̀ arrest Oriyomi Hamzat. Àwọn èèyàn béèrè lọ́wọ́ mi wọ́n máa ṣé lóòótọ́ ni Naomi ìyàwó ọba wa Ọọ̀ni ọ̀fífẹ́ wọ́n ní sọ́n jẹ̀bi lérí nǹkan tó ṣe yìí mo ní lóòótọ́ ni wọ́n jẹ̀bi. Wọ́n tún wá béèrè lọ́wọ́ mi pé ṣé lóòótọ́ ni Oriyomi Hamzat sọ́n jẹ̀bi lérí nǹkan tí wọ́n ṣe yìí lóòótọ́ ni Oriyomi Hamzat jẹ̀bi lérí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ìdí rèé ẹ̀tẹ̀lẹ̀mí kánú kẹwàá gbọ́ bó ṣe jẹ́ máa ṣàlàyé fún yín ẹ̀dẹ̀ farabalẹ̀ kẹgbẹ́ àlàyé yẹn àlàyé mi rèé. Ọ̀nà tí Naomi ìyàwó ọba fi jẹ̀bi rèé ó fẹ́ pín nǹkan 5,000 fáwọn èèyàn ó announce 5,000 pàápàá jùlọ àyè tí ẹ wá tẹ́ private fún àwọn ní 5,000 yẹn àyè tó kéré ni irú nǹkan báyìí tó bá já sí pé Adamasingba stadium lẹ́gbàá ni ó yìí wà òkè àbí kó jẹ́ pé ibòmíì náà tó fẹ́ súnmọ́ Adamasingba ní Ìbàdàn tó tún tóbi tó já sí pé àyè kan tó tóbi jù báyìí lọ ni lẹ́gbàá tẹ́jẹ̀ mọ̀ pé capacity yẹn ó máa wọ bí 10,000 àyè yẹn lẹ̀ bá gbà kẹ́ ẹ mọ̀ pé èèyàn 5,000 yẹn tí èrò bá ti ju 5,000 lọ nínú géètì wọn gbọ́dọ̀ wọlé mọ́ so àyè tí wọ́n wá gbà pé àwọn fẹ́ kí àwọn yẹn wá gba nǹkan donation àbí gift tó fẹ́ fáwọn yẹn àyè yẹn kéré èrò tó bá máa wá síbẹ̀ gẹ́gẹ́ bí situation tí Nàìjíríà ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí èrò tó máa wá síbẹ̀ oníkálukú máa fẹ́ yọjú síbẹ̀ oníkálukú náà máa fẹ́ gbà torí pé ẹlòmíì wọ́n gbọ́dọ̀ arrest Oriyomi Hamzat wọ́n gbọ́dọ̀. Free Rights News TV tó lóun jẹ́ yìí kò ràn yàn lọ́wọ́ rí o ẹni tó ń dáhùn yìí o. Kò ràn èèyàn lọ́wọ́ rí o ẹni tó ń sọ̀rọ̀ yìí o tó lọ́wọ́ àfa Ọlọ́run o àwọn ẹjọ́ orí burúkú ló mọ̀ tó kò sí anybody tó assist ní bó ṣe wà yìí níran ẹ̀ kò ràn ẹ̀dá kankan lọ́wọ́ rí o níran ẹ̀ kò ràn ẹ̀dá kankan lọ́wọ́ rí bẹ́ẹ̀ ṣe ẹni tó ń sọ̀rọ̀ tí ń dún bí wèrè yìí
tí ń sọ̀rọ̀ bí olórí burúkú yìí ara àwọn ọ̀tá Nàìjíríà rẹ̀ o. Arrest Oriyomi Hamzat àwọn èèyàn béèrè lọ́wọ́ mi wọ́n ń pè mí pé imam ṣé lóòótọ́ ni Naomi ìyàwó ọba wa Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ní sọ́n jẹ̀bi lórí nǹkan tó ṣe yìí mo ní lóòótọ́ ni wọ́n jẹ̀bi wọ́n tún wá bẹ́ẹ̀ lọ́wọ́ mi pé ṣé lóòótọ́ ni Oriyomi Hamzat tó jẹ̀bi lórí nǹkan tí wọ́n ṣe yìí lóòótọ́ ni Oriyomi Hamzat jẹ̀bi lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ìdí rèé ẹ̀tẹ̀lẹ̀mí kánọ̀kẹ́ wa gbọ́ bó ṣe jẹ́ máa ṣàlàyé fún yín ẹ̀dẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ àlàyé yẹn àlàyé mi rèé ọ̀nà tí Naomi ìyàwó ọba fi jẹ̀bi rèé ó fẹ́ pín nǹkan 5,000 fáwọn èèyàn ó announce 5,000 pàápàá jùlọ àyè tí ẹ wá private fún àwọn ní 5,000 yẹn àyè tó kéré. ẹ pè wọlé kẹ́ dáhùn sétò yìí kẹ́ dá sétò yìí ẹ pè wọlé ẹ bá mi sọ oríṣi tí Naomi fi jẹ̀bi ẹ̀yin èèyàn ẹ bá mi sọ ẹbí Oríyọmí náà wà ń kọ́ kí ló Oríyọmí fi jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí torí pé wọ́n wá ṣe jíngù lórí rédíò Oríyọmí tó dẹ̀ wá wo wípé kò ń sọ̀pọ́ọ̀tì wọn kó bá wọn lọ́wọ́ sí i ṣóun lẹ̀bi tiẹ̀ ẹ sọ fún mi torí bóyá làákàyè mi ló kù díẹ̀ káàtó ẹ bá mi jí làákàyè mi kó jí síbí. ẹni irú nǹkan báyìí tó bá já sí pé Adamasingba stadium lẹ́gbàá ni ó yìí wà òkè àbí kó jẹ́ pé ibòmíì náà tó fẹ́ súnmọ́ Adamasingba ní Ìbàdàn tó tún tóbi tó já sí pé àyè kan tó tóbi jù báyìí lọ ni lẹ́gbàá tó jẹ́ mọ̀ pé capacity yẹn ó máa wọ bí 10,000 àyè yẹn lẹ̀ bá gbà kẹ́ mọ̀ pé èèyàn 5,000 yẹn tí èrò bá ti ju 5,000 lọ nínú géètì wọn gbọ́dọ̀ wọlé mọ́ so àyè tí wọ́n wá gbà pé àwọn fẹ́ kí àwọn yẹn wá gba nǹkan donation àbí gift tó fẹ́ fáwọn yẹn àyè yẹn kéré èrò tó bá máa wá síbẹ̀ gẹ́gẹ́ bí situation tí Nàìjíríà lọ lọ́wọ́lọ́wọ́ báyìí èrò tó máa wá síbẹ̀ oníkálukú máa fẹ́ yọjú síbẹ̀ oníkálukú náà máa fẹ́ gbà torí pé ẹlòmíì wọ́n gbọ́dọ̀ arrest Oriyomi Hamzat wọ́n gbọ́dọ̀ arrest Oriyomi Hamzat àwọn èèyàn béèrè lọ́wọ́ mi wọ́n ń pè mí pé imam ṣé lóòótọ́ ni Naomi ìyàwó ọba wa Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ní sọ́n jẹ̀bi lórí nǹkan tó ṣe yìí mo ní lóòótọ́ ni wọ́n jẹ̀bi. hello. hello ma ẹ káàsán máa. ẹ káàsán o ẹ káàsán à ń gbọ́ yín o. yes ma a fẹ́ dá sétò ní o. yes ma ẹ ṣeun ma à ń gbọ́ yín ma. yes ma nípa ọ̀rọ̀ yes ma nípa ọ̀rọ̀ olórí Naomi ni mo fẹ́ dá sí. yes ma. ṣe rí àwọn tó ń sọ̀rọ̀ against Naomi olórí Naomi àti bàbá wa Oriyomi ẹni bí làwọn wọ̀nyẹn ẹni bí most especially àwọn speakers tí wọ́n sọ̀rọ̀ dáadáa yẹn ẹni bí ni wọ́n. ẹ lọ wo gbogbo àwọn speakers yẹn kò sóore kan bí eléyìí látọ̀dọ̀ wọn. ẹni tó wò ó nínú nǹkan tó ní kó ń ran ará ìta lọ́wọ́ ṣó ti wá jẹ̀bi mẹ̀kúnnù ni kò jẹ̀bi ṣé ń gbọ́ mi kò jẹ̀bi irú ẹni bẹ́ẹ̀ ò jẹ̀bi rárá kì í ṣòun ló ní kó gbọ́mọ fo fẹ́ǹsì nígbà táwọn èèyàn wá bá torí ti pé wọ́n fẹ́ gba give away tẹ́ ti wá sùn sí ọ̀lù yẹn di ẹnìyẹn ṣé nìyẹn fẹ́ fàjẹ́ mọ̀ bóyá àwọn èèyàn ti sùn síbẹ̀ ni ṣé bàbá wa Oríyọmí fẹ́ fàjẹ́ mọ̀ bóyá àwọn èèyàn sùn bẹ̀ mọ́jú ni èèyàn ń bọ̀ láti ìlú Àkúrẹ́ wá sí Ìbàdàn ẹ̀yin ti sùn bẹ̀ mọ́jú ilẹ̀ tún mọ́ ẹ tún fi àwọn ọmọ yín fo fẹ́ǹsì láì ṣe pé ọmọ tó ń gbé fúnyàn ọmọ tó bá gbé fúnyàn gan ṣé wọ́n gbọ́dọ̀ máa fi fo fẹ́ǹsì wọ́n gbé ọmọ fún ajá ènìyàn gan yèmí ajá èèyàn tí wọ́n gbé fúnyàn pé máa tọ́ wọn gbọ́dọ̀ sọ pé torí wọ́n ń pín egungun kéèyàn máa gbé ajá fo fẹ́ǹsì is that not wickedness? ó kàn jẹ́ wípé a gbọ́dọ̀ dá wọn lẹ́bi nítorí pé àwọn náà wà nínú báwo ni mo ṣe máa pè nínú ìrònú torí wọ́n sọ ọmọ nù ṣùgbọ́n in some ways àwọn ló ní ẹ̀bi yẹn ò tọ́ sí bàbá Oríyọmí kò dẹ̀ tọ́ sí Naomi lóòótọ́ àwọn ló mọ òfin tí wọ́n máa fi ń dera wọn ní Nàìjíríà àwọn ló mọ bíbí kan ti rófin òfin tó jẹ́ pé tí wọ́n bá rí wọn ò ní fi de àwọn tó bá lẹ́tọ̀ọ́ kó fi mú wọn ò ní fòfin dè wọ́n àwọn tí ò bá yẹ kó fi mú ni wọ́n á máa fi òfin dè wọ́n káre ṣùgbọ́n olórí Naomi ò jẹ̀bi oore ló fẹ́ ṣe bàbá wa Oríyọmí ò dẹ̀ jẹ̀bi oore ni wọ́n fẹ́ ṣe àdẹ̀mọ̀ pé lọ́lá Ọlọ́run lọ́lá oore yẹn wọ́n máa rí àánú Ọlọ́run gbà I believe God will vindicate them in the name of Jesus ẹ ṣé o máa ẹ kú ètò. thank you ma ẹ ṣé gan ni ẹ kú bàbá dásètò God bless you ẹ ṣé ma ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́. wọ́n gbọ́dọ̀ arrest Oriyomi Hamzat wọ́n gbọ́dọ̀ arrest Oriyomi Hamzat àwọn èèyàn béèrè lọ́wọ́ mi
wọ́n pè mí pé imam ṣé lóòótọ́ ni Naomi ìyàwó ọba wa Ọ̀ọ̀ni ọ̀fífẹ́ wọ́n ní sọ́n jẹ̀bi lórí nǹkan tó ṣe yìí mo ní lóòótọ́ ni wọ́n jẹ̀bi wọ́n tún wá bẹ́ẹ̀ lọ́wọ́ mi pé ṣé lóòótọ́ ni Oriyomi Hamzat sọ jẹ̀bi lórí nǹkan tí wọ́n ṣe yìí lóòótọ́ ni Oriyomi Hamzat jẹ̀bi lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ìdí rèé ẹ̀tẹ̀lẹ̀mí kánú kẹwàá gbọ́ bó ṣe jẹ́ máa ṣàlàyé fún yín ẹ̀dẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ àlàyé yẹn àlàyé mi rèé ọ̀nà tí Naomi ìyàwó ọba fi jẹ̀bi rèé ó fẹ́ pín nǹkan 5,000 fáwọn èèyàn ó announce 5,000 pàápàá jùlọ àyè tí ẹ wá private fún àwọn ní 5,000 yẹn àyè tó kéré ni irú nǹkan báyìí tó bá já sí pé Adamasingba stadium lẹ́gbàá ni ó yìí wà òkè àbí kó jẹ́ pé ibòmíì náà tó fẹ́ súnmọ́ Adamasingba ní Ìbàdàn tó tún tóbi tó já sí pé àyè kan tó tóbi jù báyìí lọ ni lẹ́gbàá tó jẹ́ mọ̀ pé capacity yẹn ó máa wọ bí 10,000 àyè yẹn lẹ̀ bá gbà kẹ́ ẹ mọ̀ pé èèyàn 5,000 yẹn tí èrò bá ti ju 5,000 lọ nínú géètì wọn gbọ́dọ̀ wọlé mọ́ so àyè tí. Hello. 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 Bẹ́ẹ̀ ni mà Toyin ló ń sọ̀rọ̀ mà. Ẹ pè padà nẹ́tíwọ́ọ̀kì bíi tẹ́wàá yóò dá nẹ́tíwọ́ọ̀kì bíi tẹ́wàá yóò dá ẹ pè padà. Hello. Hello, ẹ kó tó ma. Yes ma, era ma. Yes ma, ìyá àti pàtàkì ṣiṣẹ́ yẹn. Yes ma. Ẹ wò ó, gbọ́dọ̀ sọ sórí ọ̀rọ̀ yẹn. Ní tó ṣẹlẹ̀ l'Ábùjá àti ilẹ̀ Yíbò, kí ni wọ́n ṣe fáwọn tó ṣẹlẹ̀ sí? Àmọ́ o. Ó fáwọn Yorùbá ní tiwa máa ń burú jù. Àwọn Yorùbá ní tiwa burú jù. Ọlọ́run á gbà wá. Àmín. Ọlọ́run á yọ Oriyomi ayọ̀ ẹ̀yà fún mi. Àmín o, àmín o. Wọ́n ti fi kíni tó kà lágbára náà. Àmín o, àmín o. Ẹ ṣe ẹ̀kọ́ ètò. Yes ma, ẹ ṣeun ma. Hello ma o, hello ma. Ẹ káàsán àti Toyin. Yes ma, ẹ káàsán ma. Àpò ọdún akóyèdún o. Àmín o, yes ma, ẹ ṣeun ma. Ìwà ṣe púpọ̀ fún lálẹ́ o. Àmín ma. Ẹ ṣe ẹ̀kọ́ ètò. Yes ma. Ọlọ́run ní padà káyé ní. Àmín, àmín ma. Ṣé ẹ níbi tí ọ̀rọ̀ Nàìjíríà ń lọ yìí? Wọ́n àfa kí àwa mẹ̀kúnnù kárí olóore mọ́. Wọ́n fẹ́ lé olóore jìnnà sí wa ní gẹ́gẹ́ bí èmi ṣe kò dé. Ẹni tó mú tó dìídì nínú ọ̀pẹ kì í sọ̀nà kìíní kì í sọ̀nà kejì kì í sọ̀nà kẹta lọ́mọbìnrin tí lọ ṣe gbogbo oore tó ń ṣe. Wọ́n wá dé Ìbàdàn tí wọ́n wá kó ìdààmú wá bá ẹni ẹlẹ́ni nínú ilé. Àwọn rédíò lè Ìbàdàn tẹ́ wo ìgàn èèyàn mélòó lẹ́rí tó sọ nínú gbogbo akẹ́kọ̀ọ́ Facebook nínú gbogbo wọn tí wọn bá ya ìkà nínú ìlú yẹn bẹ́ẹ̀ báwọn sọ̀rí ogun ni ọ̀nà kẹrẹ́bọ́ ni tẹ́ ẹ bá bá wọn dọ́rẹ̀ pọ̀ kí ló dé tó ṣe fáwọn nìkan ni ní ojoojúmọ́ Oriyomi wọn ti wọ́ ṣubú rẹ̀ bẹ́ẹ̀ ti pẹ́ àwọn jàjà ní nǹkan kékeré káfẹ́ ti kú ẹni ẹlẹ́ni lẹ́sẹ̀ gbogbo ẹni ó dààmú ọmọdọ́mọ náà ó dààmú ọmọ Àmín o. ṣé ẹ wá rí àwọn olórí burúkú àtàgbègbè sájò bàbá òsì bàbá rẹ̀ dáadáa fọ́mọ ẹ̀ àárọ̀ yìí mo gbọ́ prógráàmù ẹ̀ tó sọ orí burúkú lẹ́nu kò lọ́rọ̀ làákàyè kan rí bó ṣe dàgbà tó táwọn ọmọ rẹ̀ tí ò mọ ti àwọn ọmọ ẹ̀ lójú pẹ̀lú ọ̀rọ̀ òsì tó ń sọ akíndanidání àgbàyà ẹlẹ́nu túlùtúlù Auto Bola Auto òsì Auto rádaràda tó bímọ tiẹ̀ tó bímọ méjì tó fi kàn sáàyè gbogbo bí Auto Bola ń ṣe lébi ọmọ ọlọ́mọ olówó ṣèdájọ́ ẹ̀ka Auto Bola tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lèèyàn bá ṣe ẹ wo bí àwọn ènìyàn ńláńlá Auto Bola ti bẹ̀rẹ̀ dé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ kò sí nǹkan tí ò lóore nù àti Toyin bẹ́ẹ̀ ni kò sí téèyàn gbè tí ò ní kà fún ọ bá gbé nǹkan tó dáa ó máa hù fún ọ gbè yìí tí ò dáa ó máa hù ẹnu Bọ́lá ó fẹnu bí òbó kọlọkọlọ títí ń bá gbogbo òlú jẹ́ ọlẹ́nìkan ló ń bù kẹ̀kẹ́ ó ní gbogbo tí ń dùnú ọ̀rọ̀ yìí ní ìṣòro Naomi lẹ́gbẹ̀gbà tí Naomi kú dáàfin ọgbọdọ wèrè ya wọn lọ wèrè ya wọn kú mọ mojú bì ó ṣe pé ibi tó ń gbè náà òkú wọn náà wọn bọ súná ọmọ wọn máa kó ìbò rẹ̀ ní Nàìjíríà tó wọn ti ba lẹjẹ wọn ti bọ Nàìjíríà kí nǹkan bá jọ ṣẹlẹ̀ táwọn tá a jọ ń sọ Yorùbá jáde lẹ́nu ṣe bóyá ká ṣùgbọ́n ara wa ni ẹ wàá tún máa wo bí tí ẹ kì í máa wá ìṣubú ọmọ Yorùbá tẹ́ ẹ jọ ń sọ káàárọ̀ òjìire lẹ́nu yín Olóhun ṣèdájọ́ fún wọn. Àmín o.
Ọlọ́run ó yọ Naomi níbi èyí tó wà yìí. Ọlọ́run ó lu Alhaji Oriyomi. Ìkólé àti àmọ́ gbogbo ayé tí wọ́n jáde lónìí tí mo wò. Wọ́n tún lè lò lórí gbogbo àwọn ìyẹn tó ti ewu. Bí bàbá Oriyomi bá ń bẹ láyé, tí ìyá ẹ̀ bá sì ń bẹ láyé tó bá ti pé gbogbo wọn bá ti yọ orí wọn ó yọ Oriyomi. Naomi ọmọ kékeré ayé rẹ̀ lọ́jọ́ tó fi foundation gidi lélẹ̀. Foundation tó fi lélẹ̀ kò ní ṣubú sínú àbàlẹ̀ ẹ̀jẹ̀. Ọmọ aráyé ò ní sọ pé tán nídìí ẹ̀. Tí n bá mọ̀ gan pé Naomi fẹ́ lọ Ìbàdàn ni, kódà bá kọ́mẹ̀ntì lábẹ́ pé kó má lọ. Ṣé bẹ́ẹ̀ láwọn ọ̀tá, àwọn ọ̀tá tó kó tira tó ní tó tí àwẹ́ kì í ṣẹ̀bi wọn. Èṣù ṣe tiẹ̀ ní èṣù sì ṣe tiẹ̀ Ọlọ́run ó jẹ́rìí ara ìlú ayé ẹ̀. Tó bá ṣe pé lóòótọ́ àti lódodo ló máa ń sin Ọlọ́run. Ọlọ́run tó mọ́lẹ̀ ọdún òní akọ́nà ẹ̀mí lọ. Ẹ wo ìmọ̀mọ́ tó ń pè ní káwùlà ẹ̀ ó ló ń lọ sọ́dún ẹ̀ ó ní kọ̀ǹdíṣàn tó ń bá ó ní kò tẹ́rù lọ́rùn. Ó lóun wá sọ pé kó wọ ìwò tó mọ̀ kó ní ìyàwó lọ́mọ. Ó wọ ìwò ó mú gbogbo pé kò sí ìfẹ́ tó ṣẹ̀ṣẹ̀lẹ̀ láyé yìí tó lọ́ bá sọ pé yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀. Àmì wo lásán ni àmì wo ó máa dìde àmì wo ni. Yóò dìde ẹ wà àwọn ìyàwó òsì náà tó ń jẹ́ lórí TikTok. Gbogbo wọn pátá níbi Ọlọ́run ó bà. Àmì o. Àdàbí tọ́mọ yẹn bá ní ọkà burú sí gbogbo àwọn tí wọ́n ti kọ́kọ́ gba nǹkan yẹn ní àárọ̀ tí wọ́n ti jẹ tán fọ́mọ wọn jẹ. Ìyẹn lẹ́gà àwọn yóò ní kó Naomi yọ. Torí mi náà bímọ ti tèmi tó tó ẹgbẹ́ Naomi. Mi ní fẹ́ ṣubú fọ́mọ ọlọ́mọ láéláé. Ọlọ́run yóò pẹ̀lú ètò tẹ̀sí ọmọ yóò ní jù sọ́kè ayé. Gbogbo ọ̀tá lùlù kọ́wọ́kọ́wọ́ fún yín ẹ̀kọ́ tí ẹ̀ ti borí wọn ìtùtù ẹ̀. Ọlọ́run ti ṣeun ẹ̀mí ní má ti gbé ògo rẹ̀ jáde ògo yóò wá ní fìyà àwọn yóò ní jálulẹ̀ lóye. Lágbára ọlọ́bẹ̀ẹ́sẹ̀ torí ọmọ ọlọ́mọ ṣe wọ́n torí ọmọ tí yín náà ṣe. Ẹ̀yin náà pápá di gíga balaba ń bọ́jọ́ báyà bá ti ń bọ́ sí 2025 báyìí ìwé ìgbéga báyìí ló fi lóyún lọ́wọ́ bàbá tí wọ́n lé ti ṣe yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Bí bá ṣe ká kórí fáwọn ọmọ tèmi náà bẹ́ẹ̀ kórí fèmí náà bẹ́ẹ̀. Ọlọ́run ó kò yín yóò kó náà omi yọ yóò kó Alhaji Oriyomi yọ torí lẹ́ẹ̀kan ṣoṣo tí mo bí ìtìmá ìyẹn rí kì í ṣẹni bí o. O kò fi igbá kan bọ̀ kan nínú o. A ti ní bọ́bọ́ máa wo ètò yìí. A ti rí mi pé mo máa ń kọ́mẹ̀ntì lábẹ́ ètò èmi Fọláṣadé Adéwùmí. Ní ọ̀dọ̀ yín náà mo máa ń kọ́mẹ̀ntì láàrin àmì ò ráyè kọ́mẹ̀ntì bí tẹ́ kí n fẹ́ ga lóúnjẹ lọ́wọ́lọ́wọ́ ni. Nẹ́tíwọ̀kì yẹn ó bá dì gan-an. Gbogbo tẹ́ ẹ bá fi ojú ọwọ́ ṣe ẹ̀yìn ọwọ́ yóò ní ìdààmú. Àmì Jésù àmì mà. Fáàmù yín ibi tí àwọn ará òkè ṣẹ́dé tó fi yẹ wọ́n yóò yẹ ẹ̀yin náà. Àmì Jésù àmì Jésù. Àwọn náà táwọn fẹnu ṣàdúrà fún yín náà tí wọn náà ní gá tí àmì o Jésù àmì. Ẹ jẹ́ ká wo ibi tí ìjọba wa gan pàápàá jẹ́ ká wo ibi tí wọ́n sọ̀rọ̀ yìí sí toró lóore kì í jì sí kòtò mo gbọ́ ká máa ń sọ. Bẹ́ẹ̀ni. Tí Yorùbá ti ń sọ láti rẹ sí ìran Yorùbá wọn lọ́mọ olóore kò kì í jì sí kòtò. Bẹ́ẹ̀ni. Oríyọmí ni o Naomi ni wọn ò ní jì sọ́fì ayé. Àmì Jésù. Ọlọ́run kò wọ́n yọ. Àmín. Ẹ máa dé tó lọ kí n tún fẹ́ lómi láàyè kó lè sọ. Ẹ ṣeun mọ́mì àwọn èèyàn ti pè wọlé yẹsùmá yẹsùmá ẹ jẹ́ n sáré àwọn situation tí Nàìjíríà lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹnu sọ oníṣẹ́ onífication ẹnu orí burúkú sọ̀rọ̀ gbogbo ẹnu òṣì sọ̀rọ̀ ẹ jẹ́ kí n pẹ́ nìyí padà. Ara àwọn ará UK ẹ jẹ́ n pè wọ́n padà. Màá má bínú kọ́ ló wà ẹ wà lórí kọ́ kan wà lórí kíní ni ò jẹ́ kí n gbé ẹ má bínú. Ẹ fẹ́ dá sí program yẹn ni. Yes ma, all right ma, ẹ ti wà ní speaker bẹ́ẹ̀ yẹn ma. Ok, nǹkan tí mo fẹ́ sọ ni pé situation tí olórí Naomi wà ṣóyè yín Ọlọ́run ayọ̀ wọn bí àti Mr. Oriyomi but nevertheless even though kí wọ́n gba hall ńlá tí èèyàn 5,000 bá kúnú hall yẹn ẹ má gbàgbé pé àwọn tó wà ń ta náà àwọn èèyàn tó ń dá olórí Naomi lẹ́bi ni mò ń sọ o àti ọ̀nkò Oriyomi tó ń sọ yìí pé wọ́n ṣe nǹkan tó yẹ kó ṣe ṣé yẹ yín àwọn tó wà ń ta náà wọ́n sì máa ṣe the same thing yẹn náà wọ́n máa tẹra wọn mọ́lẹ̀ ṣé yẹ yín so kò sí provide tó lè provide tí ó máa wà enough fún ibẹ̀ yẹn ṣé yẹ yín bí àwọn èèyàn Ìbàdàn bọ́yẹ rí nìyẹn then ọlọ́pàá ṣe bọ́ pé àwọn ọlọ́pàá kí ni tí àwọn ọlọ́pàá ò tètè débẹ̀
kí lẹ́ tí àwọn ọlọ́pàá tí wọn ò tètè débẹ̀ kò tí báyìí máa ṣẹ́dùn nǹkan yẹn tí wọ́n ní ọlọ́pàá àwọn ọlọ́pàá ò tètè débẹ̀ ìjọba Nàìjíríà wọn ò dẹ̀ dá àwọn ọlọ́pàá lẹ́bi wọ́n wá ń dá olórí Naomi àti ẹ má wọ pé Nàìjíríà of today tẹ́ bá pé èèyàn 10 èèyàn 100 ló máa wá. Of course. So Ọlọ́run máa kó wọn yọ agbára Ọlọ́run orí ni woman yẹn fẹ́ ṣe ó dẹ̀ ti ń ṣe kò bú lọ́wọ́ bọ̀ ilé tó wá rí báyìí Ọlọ́run máa kó wọn yọ nǹkan tó máa sọ nìyẹn. Ẹ ṣé ma, God bless you ma, God bless you ma, ẹ ṣé ma. Mọ́mì wa kan tó ti ń pè pẹ̀lú kíní ẹ lè pè wọlé bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn ìpè ló ń já ìpè ẹ lè pè wọlé. Ẹ jẹ́ ń pẹ́ nínú. Hello. Hello, ma. Yes, ma. Ẹ káàsán. Yes. Ẹ kú ìtọ́jú ma. Yes, ma. Ẹ ṣeun ma. Nǹkan tó ń bọ̀ fẹ́ sọ sí ọ̀rọ̀ tó wà ń bọ̀ bẹ̀rẹ̀ ní ọmọ ìgbà àti olórí Naomi ni pé bí àwọn akọ wọn yọ. Olóòótọ́ àti olórí èmi jí fún ipò ìkà. Torí according to program tí mo gbọ́ ní Naomi ṣe àti Mr. Activist Oriyomi and that station before that day ni pé 10 a.m. wọ́n pe program àbẹ̀. Ibi tí wọ́n fẹ́ lò yẹn even more than tí wọ́n bá pè sí àyẹn dáadáa even more than tí kò bá gba èèyàn 5,000 headmaster tó wà ní tó gẹ̀ẹ́sì bọ̀ lónìí fún arrest yìí òun sọ pé máa gba èèyàn 5,000 mi tí ì rí iye tí wọn bá lè fún máa yẹn bàbá yìí ń ṣe ọmọdé àgbàlagbà ni kò dẹ̀ ṣe máa bóyá wọ́n ti máa ń ṣiṣẹ́ nígbà tí wọ́n bọ̀ yẹn because that school yẹn is a very big school so máa yẹn ò lè sọ pé ìbẹ̀yìn ò ní gba 5,000 kò dẹ̀ lè sọ pé nítorí pé bí àwọn fún òun lówó ló ṣe fẹ́ pé kí wọ́n wá lo bẹ̀yẹn tó ṣe sọ pé bí a kò wá kéèyàn 5,000 wá lo bẹ̀ wọ́n máa wà ń bíbẹ̀ so bàbá yẹn ò kì í ṣe ọmọdé onílàákàyè ni bàbá yẹn ṣó ti yé yín mà. The number 2 tí mo tún fẹ́ fọ̀rọ̀ ni pé wọ́n pè ní 10 a.m. àwọn èèyàn ti ń gbé ibi bẹ̀rẹ̀ dé ìdìpọ̀ dájú tí Naomi náà ló sọ fún akíkan débẹ̀ kò yé mi o ọ̀rọ̀ wọn ò yé mi o. nínú tí Naomi sọ kò dé ìdìpọ̀ dájú tó lọ ṣe fídíò tó lọ sí rédíò station ṣé ó bá anybody sọ ní Nàìjíríà pé kán dé before dájú kí ló ta fi rí òótọ́ ńlẹ̀ tá a fẹ́ ṣe lórí òótọ́ tá a fẹ́ dúró sórí òótọ́ tó fi jẹ́ pé nǹkan tí ò kàn wá tó jẹ́ pé nǹkan tó bá fẹ́ ṣe fún wa Nàìjíríà àwọn èèyàn Nàìjíríà àwọn èèyàn dúdú especially Yorùbá òun la máa ń tojú bọ̀ tí ò kàn wá lẹ́sẹ̀ kí ni yóò sì kò kàn ìjọba lẹ́sẹ̀ kò kàn wọ́n rárá nítorí ẹ̀ka tojú bọ̀ ni pé ẹ̀yin èèyàn ẹ wà gídì olè ní ìpàdé ẹni tó ní òun fẹ́ ṣe prógáàmù aago 10 ló pè ó dẹ̀ sọ pé àwọn security ti ń jẹ́ ọlọ́pàá kán débẹ̀ ní 8 o'clock ṣé kí ọlọ́pàá wá jí débẹ̀ nígbàdí mi torí kí ni torí ọlọ́pàá ti rò bíi pé àwọn èèyàn wa máa ní ọpọlọ àwọn àbàdàn olóúnjẹ ẹ̀yà alájẹbánu àwọn ìka burúkú aláìláàkáyà aláìnítìjú aláìníṣẹ́ lọ́wọ́ ojú kòkòrò ó lè wọ́n bí àwọn bíkà apáyín sọnù ní ti wọlé dáadáa because ìní nísìnyí ó ní kékeré débẹ̀ ní ẹjí débẹ̀ ẹjí ní débẹ̀ ní bọ́dàdé ní tí mo fi pè yín ní ìka olè ọ̀dájú ẹ̀yin ará Ìbàdàn tí mo fi pè yín bẹ́ẹ̀ ni pé ẹ mú ọmọ tẹ́ ẹ bí nínú ara yín tẹ́ ẹ gbé fóyún tẹ́ ẹ gbé tí kò fojú dúró ṣe máa sọ̀rọ̀ ìmí inú yóò jẹun ní dàgbò sí mẹ́ta yẹn ní inú yín iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ ẹ̀ ní táàmì yẹn torí pé Yorùbá ti wà nínú yín ipò ẹlẹgẹ́ ní táàmì yẹn ọkọ lè má níṣẹ́ lọ́wọ́ mọ́ nìkan lè má lọ dédé mọ́
ẹ̀dẹ̀ fi ebi pamọ́ ẹgbẹ́ ọmọ ìjáde ẹ̀dẹ̀ dé ibẹ̀ ẹ̀dẹ̀ ń sọ ọmọ tó ìfẹ́ ń sin lórí burúkú ni wọ́n àbí àwọn bẹ́ẹ̀. Ìta olè alájọpàdé òun ni wọ́n àbí àwọn bẹ́ẹ̀. Kò sí iye tí wọ́n bá ní wọ́n fẹ́ fún yín ó ti dé ibi ibẹ̀ ẹ̀dẹ̀ fi ń pé èrò ti pọ̀ yẹn the next láti fún àwọn ọmọ ẹ̀kọ́ ọ̀sẹ̀. Nínú fídíò tí wọ́n ṣò níbi prógámù yẹn nígbà tí gbogbo ẹ ti dàrú tán alájà kan wà ó gbé mọ́tò ó kó àwọn ọmọ ẹ̀ wá sínú mọ́tò yẹn báńkú wọ́n pọ̀ bíi ó kó wọn wá sí ibẹ̀ ṣé wọ́n tó fi ra epo sínú pẹ̀lú mọ́tò yẹn ò lè fi ra oúnjẹ fáwọn ọmọ yẹn. ó àdá fún yín lẹ́ni tó ní mọ́tò nìyẹn o. irú olè lẹ́yìn Ìbàdàn ó wù nìyẹn ìwà ìkà wọn ò lè ṣòro fún yín kẹsàn thank you ní mú wá lọ́ọ́ lé ayé yín ìjọ tó wọ yẹn bá ti tẹ́ láti máa fún yín lówó láti máa ṣe owó fún yín ìjọ ìrẹ́ máa bọ́bọ̀ sọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ sí ní parí ẹni ẹjọ́. Mo wá rọ̀ ọ́ pé Lédùmarè pé gbogbo kíbi tí gbogbo kíbi ìbá ti àgbàdo burúkú ìbá ti wá mọ̀ pé Ọlọ́run á lọ bù omi ìtura sí ibẹ̀. Wọ́n dẹ̀ kó arábìnrin yẹn tó wọ́n mọ ékìrè mi. Wọ́n kó Oriyomi àgbà yọ ápẹ́ ẹ̀dùn torí owó náà fẹ́ ṣe táwọn ará Ìbàdàn sọ dìbì mọ́ wọn lọ́wọ́ ìlú kà burúkú yìí. Kò ẹ̀ṣẹ̀ máa ṣe ó ti ń ṣe láti bí over 10 years ló ti ń ṣe 10 years ló ti ń ṣe so mọ̀ pé Ọlọ́run á kó wọn yọ lágbára Ọlọ́run olóòótọ́ kò ní jí ìsìnkú lágbára Ọlọ́run gbogbo àwọn tó bá tẹ̀ ń lọ́wọ́ agbára náà tó ní àsìkò táwọn fẹ́ fi mú un lélẹ̀ múnimúni ayé òun ṣe múnimúni ọ̀hún o gbogbo wa la ní bàbá olókè kì í ṣe Ọlọ́run ọba tó dá gbogbo wa sáyé. kàdájọ́ kété rẹ̀ ẹ̀ṣọ́ ni kò lò ní kọ́lọ̀lá ẹ̀ṣọ́ ni lò ní nílọ́lá. Olórí ayé kì í ṣe olórí ọ̀run kó ṣe jẹ́ ọ̀gá ní orílẹ̀-èdè Nàìjíríà kó jọ̀gá ní ọ̀dọ̀ bàbá gọ̀dọ̀ kó wá rántí pé Ọlọ́run ló dá ẹ̀yin alágbára òkè ẹ jókòó kẹrin pé ìgbìmọ̀ ẹlẹ́ran ara lẹ́yìn náà fẹ́rẹ̀ pé Ọlọ́run ló dá gbogbo wa Ọlọ́run gbẹ̀mí ẹ̀yin fúnra yín gan ṣẹ́ ló dẹ̀ dáríjì ni. Èmi rò bóyá kẹ́ ẹ fi Oriyomi Hamzat àti olórí Naomi àti bàbá ẹ̀gbọ́nsà kẹ́ẹ̀tù wọn ní kìlọ̀ ni nítorí tẹ́ fẹ́ báyọ̀ sí wọn lélẹ̀. Ṣé náà omi ló ní kàn tẹ ọmọ pa wọ́n tẹ èèyàn kọjá wọ́n ń gbó wọn kọjá lè máa àwọn tó ṣé bẹ́ẹ̀ náà ló ṣe gbèsè wọ́ọ̀tù àwọn tó wà lẹ́yìn ṣé wáyé tó kí lóòótọ́ náà máa tẹ àwọn ọmọ pa wọn ò ní máa sọ fáwọn fẹ́ máa gbé wọn sókè ṣé wáyé tó ti bí ọwọ́ kankan nínú. ẹ̀yin ọ̀rọ̀ yà mí lẹ́nu ìgbẹ́nikẹ́ni tó bá ṣe ilé ìgbẹ́nikẹ́ni tó da wàhálà sí arábìnrin lágbàdá mú onítọ̀hún mú náà kọ́ ní títì lọ́dún ìpòkárí nítorí gbọ́dọ̀ Naomi Ọlọ́run akọ ẹ̀wọ̀ bàbá wa Oriyomi Hamzat Ọlọ́run akọ ẹ̀wọ̀ headmaster Ọlọ́run akọ ẹ̀wọ̀ ẹlẹ́dàá pé ẹ fẹ́ ṣe àánú mi Ọlọ́run akọ ẹ̀wọ̀. ọ̀rọ̀ ẹ ṣe máa gbọ́ ojú wa ní pẹ̀lú ìgbàgbà Ọlọ́run ọwọ́ wa máa lọ sókè ilé pẹ̀ yóò wà ní díṣẹ́ lágbára Ọlọ́run tó ń dọ̀dọ̀ France Nigeria Limited ìgbóyìnàwá ní Jesus tó ń dọ̀ ọ̀gọ̀gọ̀ African football kò ní bàjẹ́ o ló ń gbọ́dọ̀ sí àwọn ará òkè òkun wọn máa wọ́n bàjẹ́ lọ́wọ́ yín àwọn ará Nàìjíríà náà wọ́n máa wà lọ́wọ́ yín ló ń gbọ́dọ̀ sí èèyàn burúkú wà níbà yín dòwò pọ̀ lágbára lọ ẹ máa rí ìyẹn ìgbàjẹ́ ẹgbẹ́ ìgbà àwọn ní ẹgbẹ́ ìyẹn ọkọ òun náà ọ̀hún tó kí tuntun ní àgbẹ̀ ìwé gbogbo yín lágbára lọ God bless you ma. Amen. Thank you so much ẹ ṣé gan. Torí èmi náà ọ̀rọ̀ yìí mò ń wò pé ẹjọ́ ṣé bẹ́ẹ̀ náà ló ṣe easy tó wàá máa tẹ ènìyàn wàá máa tẹ ọmọ nìkejì ẹ báyìí wàá dẹ̀ máa rẹ orí ẹ lọ wàá dẹ̀ máa lọ ẹ̀mí ẹ òde wàá dẹ̀ máa tẹ pé nìyẹn ẹ mọ̀ Jésù Kristi at least ọmọ tó ń tẹ̀ aṣa máa ké yé àbí ṣé wọn ò dún rárá ni ṣé wọ́n ṣe ń tẹ̀ wọ́n yẹn ṣé wọ́n sípò ẹnu wọn ọ̀pù ni àwọn ọmọ tí wọ́n ń tẹ̀ yẹn ṣé wọn ò ké rárá ni ibi tẹ́ ẹ ti mọ̀ pé ìwà ìkà wà lọ́wọ́ wọn nìyẹn o wọ́n ń tẹ àwọn èèyàn pa àwọn ọmọ tó ń tẹ̀ yẹn ṣé wọn ò ké ni ṣé odidi ọmọ tẹ́ ń tẹ̀ ò ké ni tẹ́ẹ̀dẹ̀ fi tẹ̀ wọ́n pa tẹ́ wọ́n tẹ̀ mí fi lọ lẹ́nu wọn fífín tó fi gbóhùn lẹ́nu wọn mọ́